ọmọ ni wọ́n máa sọ bẹ́ẹ̀ fáwọn bàbá wọn. fi kulu. wala taj'al fi qulubina ghillan lilladhina amanu. má wàá fi sínú ẹ̀mí wa gílẹ̀n tẹ̀m̀bẹ̀lẹ̀kun tí a fi wípé ẹ má ṣàdúrà fókù gílẹ̀n ẹ má ṣe jẹ́ ẹ̀ndẹ́ wọ́n ká kọ́mọ́ lọlé ẹ̀kà kí ẹjú nù kòtò gílẹ̀n anábì ní a má ṣe anábì láà gbọ́dọ̀ jòkó àgbọ́dọ̀ ṣe ìsì máa wù òkú kò sí àdíìsì kan tó ní a má jẹun bí òkú kò sí àdíìsì kan tó ní a má kó jọ ṣàdúrà òkú kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́ta kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́rin kò sí àdíìsì kan tó ní a má ṣèjọ́ mẹ́jọ kò sí àdíìsì kan tó ní a má ṣe 40 days kò sí àdíìsì kan tó ní a má ṣe ọdún kan remembrance ńkọ́ kò sí àdíìsì tó ní a má ṣe remembrance ẹni tó bá ṣe gbogbo tẹ kálẹ̀ yìí sọ wá di kèfèrí àní ọ̀la àdíìsì tó ní a má ṣe akramakumullah ó di kèfèrí nù hayakumullah nígbà tí ó di kèfèrí nígbà àná bá sọ pé ẹ má ṣe àyà kùránì la fil kitabi wala fi sunna kò sínú alukùránì kò sínú sunna èmi wá challenge rẹ má wulẹ̀ bú mi má sì wí nǹkan kan mú àdíìsì ẹyọ kan wá tó ní a má jòkó àdúrà fókù ká sì má jẹun bẹ́ẹ̀ akramakumullah mú àyà alukùránì kan wá tó ní a má jòkó àdúrà fókù ká sì má jẹun bẹ́ẹ̀ sì mú èyí tó sọ pé ká má ṣèjọ́ mẹ́jọ ká má ṣogójì ọjọ́ ká má ṣe gbogbo ẹ̀ mú wa tó o bá rí fún mi n kò jẹ padà pé n tí mo wí wọn o mistake mo ṣe o àmọ́ tó o bá ti wá rí fún mi gbogbo ohun tó o sí ń tó léwí ti ń gbàgbọ́. akramakumullah ọ̀sà kò lè rí torí ò sí aya wala hadith ọgbọ Abdulkadir kò sáyà tó ní ẹ má dáná bí òkú tó ní ẹ má jẹun. tarahtu hadha ilaykum wa taraktul majala lakum likini linnaqash. o tún lè mú tí máa ń bẹ lọ́dọ̀ rẹ wá tó máa ń lò kó tuntun lọ́dọ̀ rẹ o lè mú wa àmọ́ o lè rí àyà o lè rádìsì tó ní a má jẹun bí òkú tó ní a má kójọ sàdúà tó ní a má ṣèjọ́ mẹ́ta tó ní a má ṣèjọ́ mẹ́jọ tó ní a má ṣe 41 days kò sí tó ní a má ṣe remembrance. la yujad. o lè rí al-Qur'an wala al-hadith. nígbà tá a bá ti wá rí àyà tó ní a má ṣe kí ni problem kí ni wàhálà kí ni ìṣòro. kí là ń dààmú ara wa sí a sì máa fìtínà ara wa nú ẹ̀sìn kọ́sìm a sì máa wàhálà ara wa gbogbo tí ò ní tí ò kò ní problem kò sí problem kò ní túmọ̀ tá ànábì fi kú ànábì ọ̀sọ́ kọ́dà kò sọ̀rọ̀ já ànábì ó sọ̀rọ̀ já dẹ kálẹ̀ yìí sallallahu alaihi wasallam. alukurani tó fi wá gba wáyé tán wáyé ọ̀sọ́ Masha Allah. wáyé tó bá sọ ọ̀yájẹ́ rí ó sì ká fún wa ó túkẹ́wẹ̀ fún wa ká mọ̀ má wulẹ̀ bẹ́ẹ̀bú. àmọ́ ntọ́ bá fi mú ọtọ́ ọba yìí jáde lọ́la tọ́ ọba yìí bẹ̀rẹ̀ sí bú mi hùn a jẹ́ pé ọmọ tó ń wí. Masha Allah. ọgbọ ọmọ tó ń wí bọ́ ọba mọ tó ń wí ẹ̀rí ni ó mú wa mo challenge ẹ̀. ọgbọ fún mi ní evidence. mẹ́rin wá. naam èyí ò jẹ́ báwọn àbí. ẹlẹ́ẹ̀kejì kọ̀ wá sí àdìsí kan àbí àyà kan tó wá ní ẹjẹun òkú ẹsẹ ìtìmọ ẹkójọ sòkú ẹkójọ ṣe àdúrà òkú ó ti yé báwọn ẹjẹun bẹ ẹtọjọ mẹ́jọ kò sí èyí tó ní á ṣe kò sí èyí tó ní á má ṣe ntọ́ba ti wá rí báwọn tá a bá ti rí ntó ní á ṣe tá a sì rí ntó ní á má ṣe ó ti yé báwọn èyí ń là ń pè ní àlùmọ́bà yóò sì máa jẹ́ màkìrúhù lọ́dọ̀ àwọn nǹkan yóò bọ́ sọ́ndà mo fẹ́ lọ́dọ̀ àwọn nǹkan yóò bọ́ sọ́ndà ìfẹ́ ntọ́ba wo ń kálukú ní ọ̀wá mú lọ́dọ̀ àwọn nǹkan afaramọ́ lọ́dọ̀ àwọn nǹkan wọn ní faramọ́ kò ì síjà mẹ́ àmọ́ yìí ní faramọ́ rẹ má sọ di àràmú. bí wọ́n bá ń ṣépè lẹ́nu àti pé àwọn jòkújòkú àwọn tí ń ṣàdúrà òkú gbogbo àwọn wọ̀nà inú wọn náà tó kú rẹ̀ kú tọ́ ọ̀rá ń ṣàdúrà fún ọ̀wọ̀ náà àjọpín náà fúnra báwọn. La ilaha illallah gbọ́kọ́ sí. akramakumullah. ṣé ẹ rí bẹ́ẹ̀ ọba lẹ́fídẹ́ǹsì lọ́wọ́ tó ọmọ tó gbé lọ́wọ́ wọ́n dẹ́rù bọ́ ó ju ti bẹ lọ́wọ́ rẹ lẹ̀. Masha Allah. àbí kéèyàn ọkọ̀ọ̀kọ̀ lọ lè stand ara ẹ̀ náà bọ́ bá tiẹ̀ wá jẹ́ arabu bá padà á ń wìn ní ọmọ kan wìn ní ẹnu ọ̀dà yìí ń jẹ́ arabu lọ́wọ́ ẹ̀ ń wìn ní mi kí n gbà pé ẹ̀ ń wìn ní mi wò. Masha Allah. ó sì máa katia dáadáa. naam èyí ń dọ́ sẹ́mi kọ́ tó pé anabi ọ̀dá sí àgbàdo ọ̀dá sí àdìsí tí wọ́n máa tú kọ́sìm tí wọ́n fi ń wí pé tí wọ́n ń gbé tí wọ́n hàmàlà lọ
wọ́n ṣe kí là ń kó rẹ̀ tatbiku ẹ̀ naam wọ́n ń gbé àdìsí yẹn lọ lè bá òkú wọ́n fi ń tọ̀ bá kọ́ wípé a gbọ́dọ̀ jókòó òkú a sì gbọ́dọ̀ ṣàdúrà fókù a gbọ́dọ̀ kójọ àdìsí wọn náà ẹyọkan wọn náà ni ẹyọkan wọn náà wọ́n pè é wípé anabi ni man ahdasa fi amrina hadha ma laysa minhu fahuwa raddu ìtumọ̀ ẹni ó bá dá nǹkan tuntun kan tó ṣe nǹkan tuntun tó ṣe nǹkan tuntun nínú ẹ̀sìn wa yìí ó ti bá wọn fahuwa raddu á dá padà fún a nígbà lọ́wọ́ ẹ̀ anabi ó sọ wípé yóò jìyà kò ní wàhùwà mal'un fahuwa raddu á dá padà wípé eléyìí ò sínú ẹ̀sìn wa ẹni ó dá padà pé ẹjù fún padà ayé bẹ́ẹ̀ kọ́ naam wọ́n á pé àdìsí kan wípé fa inna sharral umur muhdathatuha èyí tó burú jù nínú nǹkan ọ̀rọ̀ àbí nǹkan òun ni ti abadalẹ̀ tá nàbí òsì wa kullu muhdathatin bid'a ó rí pé kúlù nílò gbogbo àdádálẹ̀ bídíà ni wọ́n pè àti muhdasa àti bídíà nǹkan náà ni èwo tó ní kullu muhdathatin bídíà muhdasatu àti bídíà màánà kan náà ni ilẹ̀ tó ń pín sí lọ́la tó ń pín wa kullu bid'atin dalalah gbogbo ntọ́ bá já dáadáalẹ̀ ànú ni wa kullu dalalatin finnar gbogbo ànú sí ni inú náà ni àdìsí yẹn àdìsí da'ifu ni walau kana fi kutubi sihah tọ́ra àdìsí tẹ́ ẹ bá ti mú wa tẹ́yìn náà bá ti rí wípé kò la yattafiqu ma'al aql tí ó bá ti bá làákà yìí lọ gbogbo tíra tó lálàáfíà tó bá lè gbogbo bí ó bá wù ó lè ti wà tí ó bá ti bá làákà yìí lọ ẹ sọnù kí ni ó jẹ́ asọ́nù Qasim òun ni wípé ìgbà tí bídà tó bá di dọ̀lálà tí gbogbo kúlù nífa kúlù bídà gbogbo ẹ̀ tí ó ṣẹ́kù kan tí wọ́n sì yanjú kúlù tí wọ́n yanjú kúlù ni wọ́n jẹ́ aláìṣẹ̀ tí gbogbo dọ̀lálà wá di inú náà ànú ok inú àwọn ànábì Ọlọ́run alayhimu salatu wassalam inú àwọn ànábì Ọlọ́run èyí tó lo kẹlma dọ̀làl fúnra rẹ̀ mbẹ́mbẹ́ inú àwọn ànábì Ọlọ́run má lọ bẹ̀ wọn kọ́ máa wá èyí wọn ṣe kẹlma dọ̀làl tó lò fúnra ẹ̀ ni ó ti máa ń gbé inú bídíà inú dọ̀làl tó wọn náà wà wọn iná ní ọ̀padà lọ lè ọ̀padà lọ lè jẹ́ inna hidhan la fi dalalin mubin so èyí wọn dúró báwọn nínú ẹ̀ òun ni wípé taba ní kúlù bídíà gbogbo bídíà dọ̀làlà ànú ní jẹ́ àdìsí tó kàún tó fi mú jáde pé kúlù bídíà dọ̀làlà ni àdìsí tó kàún kíkó àdìsí wọn jọ tó fi dọ́dọ̀ tiwa bídíà ni bídíà lòun gan àdìsí tó gbé lọ́wọ́ òun gan bídíà ló gbé lọ́wọ́ akramakumullah kí ló fi jẹ́ bídíà kọ́dà bídíà tiẹ̀ tún lágbára ju eléyìí táwọn wí lọ tẹ́lẹ̀ pa aláàánábì ọ̀dá sọ̀rọ̀ kásádùn òkú àyè bẹ̀ kọ́ ni ànábì wa dá sọ̀rọ̀ àdìsí yẹn pé la taktubu anni shay'an ghayra al-Qur'an ànábì ni ẹ gbọ́dọ̀ kọ́ nǹkankan nípa mi al-Qur'an nìkan ni ẹ kọ́lẹ̀ wa man kataba falyamhu ẹni bá ti kọ ọ̀rọ̀ mi lẹ̀ àbọ̀ kọ́ nǹkankan nípa mi lẹ̀ ẹ lè parẹ́ o àwọn sàbí ò sì parẹ́ Masha Allah ẹ bọ̀ ànábì ni wọ́n má kọ́ nǹkan lẹ̀ nípa àwọn ẹni bá yìí ti kọ́lẹ̀ ẹ parẹ́ o wọn ò wá parẹ́ wọn kọ́lẹ̀ wọn á kọ́lẹ̀ wọn ìdọ́dọ̀ tí wọ́n ń jásí wípé ngbò tí lè sọ wípé ẹ má sí ó ti yé báwọn anáhàjù yẹn ó ti yé báwọn yẹtẹ́dí àtàrí so ẹ má sí rárá ẹ má kọ́lẹ̀ ẹni bá ti wá kọ́lẹ̀ o kọ́lọ̀ parẹ́ o wọn ò wá parẹ́ inú àdìsí ọ̀hún tó ní ẹ má kọ́lẹ̀ ni wọ́n ti mú jáde wípé kullu bídíà dọ̀làlà ìdá fahadithuka bid'a ìwọ náà hamilul bid'a ẹni tó àwọn tí wọ́n kó jọ almubtadi'un àwọn yìí àwọn àtiwọ́ tó gbé lọ èyí wọn jẹ́ ọ̀kan so ti gẹ́tì bẹ́yẹn jamu al-Qur'an lugha al-Qur'an jamu rẹ̀ bid'an àdádálẹ̀ ni tọ́ra nabi kókó jọ láyé Abubakiri
Radiyallahu ta'ala. radiyallahu ta'ala anhu ina ni wa